I saw one of my opponents now say he will go back to subsidy. I read it. That is demonstration of a serious ignorance on governance and economy. Iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀‐èdè wa Nàìjíríà ẹ̀ka wọn ní ìpínlẹ̀ Èkó ni wọ́n ti ráwọ́ tó àwọn afurasí ọ̀dọ́ bíi 6 kan lórí bí wọ́n ṣe ṣe ìkọlù sí ọlọ́kọ̀ọ̀kan ní ìpínlẹ̀ Èkó. Fọ́nrán náà ló gba ìgboro ojú ayélujára kan níbi wọ́n ti rí àwọn ọ̀dọ́ náà eléyìí tí wọ́n ń ṣe ìkọlù lábàádì sí ọlọ́kọ̀ọ̀kan tí wọ́n ti ọkọ rẹ̀. Nínú àtẹ̀jáde kan lójú òpó X lọ́jọ́bọ̀ ní iléeṣẹ́ ọlọ́pàá ti ń fìdí rẹ̀ múlẹ̀ àwọn ọ̀dọ́ náà ni wọ́n kọlu ọkọ̀ aládàáwà kan nínú súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀. Bẹ́ẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ sí tẹ gbogbo ohun tí wọ́n lè tẹ̀ nínú ara ọkọ̀ ọ̀hún máa fọ́ gíláàsì tí ń bẹ ní ẹ̀gbẹ́ ọkọ̀ náà. Lójú ẹsẹ̀ ní iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ wa Nàìjíríà ni wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí máa kó àwọn ọlọ́pàá wọn sí àwọn agbègbè ọ̀hún níbi tí wàhálà ọ̀hún ti ṣẹlẹ̀ kí ọwọ́ òfin ó tó tẹ àwọn mẹ́fẹ̀ẹ̀fà ọ̀hún. Ìyẹn ní ojúnà náà ogunlọ́gọ̀ àwọn ará ìlú ni wọ́n ti bọ́ta bẹ̀rẹ̀ ìfẹ̀hónúhàn àlàáfíà tako ipò tí ojúnà Benin Àgbòrò wà máa pè fún àtúnṣe lórí ojúnà òun lóní kọ́mọ́nkóbó. Nínú fọ́nrán kan tààrí lọ́jọ́bọ̀ ní lèrò ti pé pìtìmù máa fẹ̀hónúhàn lójúnà ẹlẹ́rọ̀fọ̀ náà máa pé ó ń ṣàkóbá tó pọ̀ fún ojúnà òun tó ti àwọn ará ìlú láti máa lọ àti láti máa bọ̀. Ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n bẹ̀rẹ̀ sí ní ké sí ìjọba pẹ̀lú ẹgbẹ́ òṣèlú All Progressive Congress APC láì gbàgbé aláṣẹ Bọla Tinubu láti bá ọ̀rọ̀ kan fi ṣàdá lórí ojúnà òun eléyìí tó ń fojoojúmọ́ bàjẹ́ sí. Àwọn olùfẹ̀hónúhàn náà ni wọ́n kọ̀mínú lórí ipò tí ojúnà òun wà bí àwọn olùgbé ìlú pẹ̀lú àwọn ọlọ́kọ̀ ṣe ń pè fún ìdásí ìjọba lórí iṣẹ́ ojúnà náà. Ṣáájú ní ìjọba ìpínlẹ̀ Èdó tí ń gbèrò láti wá ọ̀rọ̀ kan fi ṣàdá lórí ojúnà okun ní ìlú Benin látàrí ohun tí ojú àwọn ará ìlú rí lójúnà náà. Ìjọba ìpínlẹ̀ Èdó ni wọ́n pé gómìnà Monday Ọ̀pẹ́bọlò ti ṣe ìbọ́ọ̀lù owó tùlùtùlù fún iṣẹ́ àtúnṣe tí ń bẹ ní ojúnà náà. Bẹ́ẹ̀ ni igbákejì rẹ̀ ìyẹn Dennis Idahosa ó fìdí èyí múlẹ̀ lákòókò tó ṣàbẹ̀wò sí ojúnà ọ̀hún ìyẹn ní ọjọ́ Ìṣẹ́gun máa pé iṣẹ́ àtúnṣe ọ̀hún ni yóò bẹ̀rẹ̀ láìpẹ́ jọjọ kí àwọn ará ìlú lè mọ irúfẹ́ ìfẹ́ tí ìjọba ní sí wọn lákòókò tá a wà yìí. Ààrẹ Bọla Tinubu ti gbàlejò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adélékè ní iléeṣẹ́ ààrẹ tí ń bẹ ní olúwa Àbújá. Adélékè ló balẹ̀ sí iléeṣẹ́ ààrẹ lọ́wọ́ aago 5 ó kọjá ìṣẹ́jú bíi 25 ọwọ́ ìrọ̀lẹ́ ọjọ́bọ̀ ní máa bọ́lẹ̀ nínú ọkọ̀ Toyota Land Cruiser SUV kan. Gómìnà ló balẹ̀ pẹ̀lú olùbádámọ̀ràn lórí ọ̀rọ̀ ààbò ìlú ìyẹn ní Òrèbádò. Ìpàdé òun ló jẹ́ àkọ́kọ́ rẹ̀ lẹ́yìn Adélékè jáwé olúborí gẹ́gẹ́ bí gómìnà fún ti sáà kejì ìyẹn nípò ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ìpàdé òun ló tún wáyé lẹ́yìn ọjọ́ díẹ̀ tí ààrẹ Bọla Tinubu fi ọ̀rọ̀ ìkíni kó ire ṣọwọ́ sí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun náà Adémọ́lá Adélékè lórí ìjáwé olúborí rẹ̀ gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun. Kò dín láwọn òkú bíi 54 níye 46 ni wọ́n ti rí gbé bọ́ọ̀tà. Bẹ́ẹ̀ làwọn arìnrìnàjò bíi 15 níye ni wọ́n ti rí dóòlà nínú ìṣẹ̀lẹ̀ ìjàmbá orí omi tó wáyé ní ìlú Gànràó ìjọba ìbílẹ̀ Gòròǹjọ ìpínlẹ̀ Sókótó. Iléeṣẹ́ ọlọ́pàá ni wọ́n fìyí dédé lọ́jọ́bọ̀ ní máa pé ọkọ̀ orí omi náà ló gbèrò tí rẹ̀ tó 63 níye 77. Lára wọn láti rí àwọn ọkùnrin obìnrin pẹ̀lú ọmọdé. Ọkọ̀ òun ló ṣàdédé dànù lórí omi bí ó ṣe kó àwọn àgbẹ̀ tó ń ti àwọn èrò mìíràn lọ sí orí oko ìrẹsì wọn. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Sókótó DSP Ahmed Rufai ló fìdí èyí múlẹ̀ máa pé lọ́wọ́lọ́wọ́ iṣẹ́ dídòòlà làwọn ti gùn lé láti rí pé àwọn rí àwọn ará ìlú ọ̀hún fàyọ dáadáa. Àmọ́ àwọn bíi 16 yìí làwọn ti rí dòòlà. Lára àwọn ikọ̀ tí wọ́n ń dòòlà láti rí ikọ̀ tí ń dáhùn sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì tó jẹ́ ti ìjọba àpapọ̀ ilẹ̀ wa Nàìjíríà tó ń ti ìjọba ìpínlẹ̀ láì gbàgbé àwọn iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ wa Nàìjíríà tó ń ti àwọn tí wọ́n ń wẹ̀dò lábẹ́lé. Lọ́wọ́lọ́wọ́ àwọn òkú bíi 54 níye 46 ni wọ́n ti rí fàyọ àmọ́ àwọn bíi 15 ìyẹn 16 ni wọ́n ti padà wá láǹfààní láti rí wọn dóòlà bó tilẹ̀ jẹ́ pé àwọn bíi 63 níye 77 ni wọ́n wọnú ọkọ̀ náà ṣáájú ìṣẹ̀lẹ̀ burúkú tá à ń sọ yìí.
ìjọba àpapọ̀ nílẹ̀ wa Nàìjíríà ni wọ́n ti pa láṣẹ kí iṣẹ́ ìwádìí tó lọ́ọ̀rìn dáadáa ó bẹ̀rẹ̀ lórí àwọn ayédèrú àjọ lóríṣiríṣi eléyìí tí ń gbà owó lọ́wọ́ ìjọba àpapọ̀ ilẹ̀ wa Nàìjíríà ní kété tí àjọ tí ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ìṣòwò olùmọ̀kùmọ̀kù ICPC tí wọ́n kẹ́fì àwọn àjọ kọ̀ọ̀kan eléyìí tí wọ́n jẹ́ ayédèrú pọ́nbélé. Alákòóso fọ́rọ̀ ètò ajé ilẹ̀ wa Nàìjíríà Táíwò Ìdílé ló padà wá fèyí léde lẹ́yìn ìgbà tí wọ́n lọ rí bá aláṣẹ Bọla Tinubu sọ̀rọ̀ lórí iṣẹ́ ìwádìí tí wọ́n ṣe o lórí ikọ̀ kan eléyìí tó jẹ́ ayédèrú pọ́nbélé àmọ́ tí ń pé níṣe ni àwọn wà lábẹ́ ìjọba àpapọ̀ ilẹ̀ wa Nàìjíríà. Ìṣèjọba aláṣẹ Bọla Tinubu ti wá pa láṣẹ o kí iṣẹ́ ìwádìí ó bẹ̀rẹ̀ lórí àwọn kan tí ń gbowó lọ́wọ́ ìjọba àpapọ̀ ilẹ̀ wa Nàìjíríà bó tilẹ̀ jẹ́ pé ìjọba ní òbúwọ́lù wọn tàbí mọ̀ rárá ní orílẹ̀-èdè Nàìjíríà. Bákan náà ni wọ́n pé àwọn àjọ tí wọ́n jẹ́ ayédèrú tí wọ́n ti àwọn ẹgbẹ́ mìíràn tí wọ́n bẹ lábẹ́ ìjọba àmọ́ máa ṣe àkóbá tó pọ̀ fún àpò àsùnwọ̀n ìjọba àpapọ̀ ilẹ̀ wa Nàìjíríà ni wọ́n ti pàṣẹ kí iṣẹ́ ìwádìí ó bẹ̀rẹ̀ lórí wọn kí wọ́n lè mọ̀ wọ́n gan lóní pàtó kí ìjìyà tó tọ́ àti lẹ́yìn tó yẹ ó lè bà wọ́n láìpẹ́ jọjọ. Omidan tó rẹwà jùlọ nílẹ̀ wa Nàìjíríà Chidinma Adésínà ló ti kojú ìṣòro lórílẹ̀‐èdè South Africa pẹ̀lú bí ó ṣe ṣe kí wọ́n fi jùkú padà sílẹ̀ wa Nàìjíríà bó tilẹ̀ jẹ́ pé ó jẹ́ ọmọ bíbí orílẹ̀‐èdè South Africa. Ìjọba nílẹ̀ South Africa ni wọ́n gbìyànjú láti sọ sí àtìmọ́lé lẹ́yìn wọ́n kọ́kọ́ kéde rẹ̀ gẹ́gẹ́ bí ẹni ìwọ̀ ní orílẹ̀‐èdè náà lọ́dún 2024. Adésínà ẹni ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n 25 years ni bàbá rẹ̀ jẹ́ ọmọ orílẹ̀‐èdè wa Nàìjíríà bẹ́ẹ̀ ni ìyá rẹ̀ jẹ́ ọmọ Mozambique. Lójú ẹsẹ̀ ní ìjọba ilẹ̀ náà ti wọ́gi lé ìwé àṣẹ tí wọ́n fún gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè South Africa. Ìwé náà ni wọ́n wọ́gi lé lákòókò tó ń bá wọn dúpọ̀ omidan tó rẹwà jùlọ fún ti orílẹ̀-èdè South Africa lọ́dún 2024 bó ti jẹ́ pé ó padà fi orílẹ̀-èdè náà sílẹ̀ àmọ́ ní àkókò tó wọ orílẹ̀-èdè náà lọ oṣù kẹfà ọdún táwa yìí òun ni ọwọ́ òfin tún bá lẹ́ẹ̀kan sí lọ́wọ́lọ́wọ́ ìjọba ilẹ̀ náà ni wọ́n ti ń sa ipá wọn o kó lè wà ní àtìmọ́lé wọn. Arábìnrin náà ló wà padà wá sọ̀rọ̀ síta máa kọminú lórí ìwà ìṣení ìṣekúṣe lè tó pọ̀ lọ́wọ́ ìjọba náà tó wọ́n ti bí orílẹ̀-èdè ọ̀hún ti ṣe ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ìwà inúnibíni eléyìí tó pọ̀ jàǹtìrẹrẹ. Àjọ tó ń dáhùn sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ní ìpínlẹ̀ Èkó ni wọ́n ti ránṣẹ́ ìkìlọ̀ sáwọn ará ìlú tó ti àwọn olùgbé ìpínlẹ̀ Èkó gbogbo láti jìnnà rere sí ọkọ̀ akó epo dísù kan eléyìí tó ṣàdédá epo inú rẹ̀ nù pẹ̀lú ìwọ̀n bàtà 100 meters. Ọkọ̀ ọ̀hún la gbọ́ wípé ó dá epo inú rẹ̀ nù lórí afárá Ọ̀tẹ́dọ́lá lójúnà márosẹ̀ Èkó sí Ìbàdàn. Fọ́nrán kan láàrí eléyìí tó ṣàfihàn bí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Nàìjíríà àgàgà àwọn olùgbé ìpínlẹ̀ Èkó bí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní gbé pọ́kẹ́ẹ̀tì tí wọ́n ti àwọn kẹ́ẹ̀gì lóríṣiríṣi láti lọ rí fi kó epo ọ̀hún máa bá ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀yà awakọ̀ náà jẹ́ látara wàhálà ọ̀hún. Àwọn ará ìlú náà ni wọn ò tilẹ̀ wí pé ó ṣeé ṣe kí ọkọ̀ ọ̀hún ó laná tàbí kí nǹkan míì ó ṣẹlẹ̀. Ìṣẹ̀lẹ̀ burúkú ọ̀hún ló ṣẹ̀ ìyẹn ní orí afárá Ọ̀tẹ́dọ́lá bí ọkọ̀ akó epo dísù náà ti ṣe lọ sí ojúnà Bẹ́gà ìyẹn ní ojúnà márosẹ̀ Èkó sí Ìbàdàn. Ọkọ̀ ọ̀hún la gbé pé ó sọ ìjánu ọkọ̀ rẹ̀ nù bẹ́ẹ̀ ló kọlu ọkọ̀ bọ̀gìnì kan eléyìí tó jẹ́ ti ilé-iṣẹ́ mìíràn. Lára àwọn tí wọ́n ti dáhùn sí ìṣẹ̀lẹ̀ ọ̀hún láti rí àwọn òṣìṣẹ́ tí mójútó ọ̀rọ̀ lọ́nbọ̀ ọkọ̀ ní ìpínlẹ̀ Èkó LASTMA tó ń ti àwọn òṣìṣẹ́ ilé-iṣẹ́ panápaná láti pé wọ́n mójútó ọ̀rọ̀ tí ń bẹ nílẹ̀ kí wọ́n lè dẹ́kun ìṣẹ̀lẹ̀ iná eléyìí tó ṣe kó padà wá ṣẹyọ látàrí bí ọ̀pọ̀lọpọ̀ èrò ti ṣe pẹ́ pìtìmọ̀ wípé àwọn fọgbẹ́ epo dísù ọ̀hún. Ilé-iṣẹ́ elétò ààbò ọ̀tẹlẹ̀múyẹ́ DSS nílẹ̀ wa Nàìjíríà wọ́n ti ráwọ́ tó ayédèrú òṣìṣẹ́ DSS kan ìyẹn ní ọwọ́ alẹ́ ọjọ́rú ọ̀sẹ̀ tá a wà yìí tí wọ́n pè ní Mofẹ́rẹ́wámáyẹ̀ lórí ẹ̀sùn wípé ó ń ṣe gẹ́gẹ́ bí òṣìṣẹ́ elétò ààbò ọ̀tẹlẹ̀múyẹ́ DSS láìṣe wípé àjọ ọ̀hún ni wọ́n gbé ìṣẹ̀lẹ̀ lọ́wọ́ ìyẹn ní olúluwa Àbújá. Iléeṣẹ́ oníròyìn kan Zagazola Magama ló fèyí léde máa pé Máyẹ̀ òun ni ọwọ́ òfin bá o lẹ́yìn ìgbà tí iléeṣẹ́ elétò ààbò ọ̀hún tí wọ́n mú lé iṣẹ́ ìwádìí tó lọ́ọ̀rìn dáadáa kí wọ́n tún mọ ibi tó forí pamọ́ sí ní ojúnà Adétòkunbọ̀ Adémọ́láwé tó wà ní Wùsẹ́ kejì ní olúluwa Àbújá. Àfúrásì ọ̀hún ìyẹn Máyẹ̀ lọ́wọ́ òfin bá pẹ̀lú bí ó ṣe wọ aṣọ òṣìṣẹ́ àjọ DSS ọ̀hún bẹ́ẹ̀ ni ó gbé ìbọn oníke lọ́wọ́.
àwọn òṣìṣẹ́ elétò ààbò náà ni wọ́n jẹ́ kó di mímọ̀ wípé iṣẹ́ ìwádìí ló mú àwọn débi àtìláàwí ọ̀hún wà kí àwọn tún mọ̀ wípé lọ́pọ̀lọpọ̀ ìgbà ni a máa dúnkokò mọ́ àwọn ọlọ́kọ̀ tí wọ́n ti àwọn èrò inú ọkọ̀ máa gbowó bìtìmùbìtìmù. Afurasí ọ̀hún ló bẹ̀rẹ̀ sí ṣàlàyé ọ̀rọ̀ fún àwọn òṣìṣẹ́ elétò ààbò DSS wípé ẹ̀gbọ́n tòun kan òun ni ó jẹ́ òṣìṣẹ́ DSS àmọ́ ó ti kú ní ọdún díẹ̀ sẹ́yìn. Òun tòun ni wọ́n pè ní Monday Maye àmọ́ àwọn aṣọ òṣìṣẹ́ rẹ̀ gan ló ń gbé wọ́n tòun láti máa fi dúnkokò mọ́ àwọn ará ìlú. Lọ́wọ́lọ́wọ́ afurasí náà ni ó ti wà lákòlò àwọn àjọ DSS kí wọ́n lè mọ irúfẹ́ ìwà tó wù láàrin ìlú tí wọ́n ti àwọn tó ti fi kíní ọ̀hún ṣe ọṣẹ́ fún. Àjọ ọ̀hún ni wọ́n ṣe ìlérí wípé àtìláàwí ọ̀hún Máyé ọ̀hún ni yóò wà ní àkóló tàwọn o títí àwọn yóò fi mọ irúfẹ́ ìwà burúkú tó ń wù gan lónìí pàtó àti àwọn mìíràn tó ti ṣe ìkọlù lábàádì sí. Àjọ tó ń gbógun ti ìwà ìṣe owó ìlú mọ̀kùmọ̀kù nílẹ̀ wa Nàìjíríà EFCC ni wọ́n ti wọ́ Mọ́túnráyọ̀ Emmanuel, Awótúndé Olúgbéngà pẹ̀lú Ìdòwú Sunday re iwájú ilé ẹjọ́ gíga tó wà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ní ìlú Ìbàdàn níwájú òǹdàjọ́ Olúṣọlá Adétúnjọyè lórí ẹ̀sùn wípé wọ́n lu jìbìtì pẹ̀lú àwọn ìwà mìíràn lóríṣiríṣi. Emmanuel ní ìkọ́wọ́ pẹ̀lú Olúgbéngà ni wọ́n fẹ̀sùn bíi 47 kan níye tó ní ìkànṣe pẹ̀lú títọwọ́ bọ ìwé àti gbígbé àwọn ìwé ayédèrú léèyàn lọ́wọ́ láì gbàgbé ṣíṣe ohun tí ò tọ́ lábẹ́ òfin ilẹ̀ wa Nàìjíríà. Máa rí owó tùtùlù tí rẹ̀ tó bíi mílíọ̀nù 23 ó lé 440 owó náírà gbà lọ́wọ́ àwọn kan lẹ́yìn tó lù wọ́n ní jìbìtì tán, ìyẹn 23,404,600. Nínú àtẹ̀jáde kan látọwọ́ alukoro iléeṣẹ́ àjọ EFCC ọ̀hún Délé Oyèwálé ní ìlú Ìbàdàn ni wọ́n padà wá fèyí léde máa pé àwọn ti wá àwọn tìláwí náà gbélé ẹjọ́ pẹ̀lú àlàyé lára àwọn tí ọwọ́ òfin gbà ọ̀hún ìyẹn Emmanuel Sarah Mọ́túnráyọ̀ pẹ̀lú Awótúndé Olúgbéngà òun ni ọwọ́ òfin gbà. Bẹ́ẹ̀ ni wọ́n padà wá wà níwájú ilé ẹjọ́ lórí wípé wọ́n lu èèyàn ní jìbìtì eléyìí tó jẹ́ owó tòlótòló 37,000 ó lé 500 owó náírà níye 527,000 naira lẹ́yìn ìgbà tí wọ́n lu òǹtọ̀hún ìyẹn Olúwatóbi Adéolúwa Ìyàndá ní jìbìtì wípé àwọn ṣetán láti bá gba ìwé ìrìnnà lọ sí orílẹ̀-èdè Canada kó lè lọ sí orílẹ̀-èdè ọ̀hún láì sí wàhálà ń bẹ̀ o. Bákan náà ni wọ́n fẹ̀sùn kan Emmanuel Sarah Mọ́túnráyọ̀ àti Awótúndé Olúgbéngà wípé lọ́dún 25 ni wọ́n wà ọ̀hún yẹn ní ìlú Ìbàdàn máa pẹ́ ìwé ayédèrú pọ́nbélé oníwọ́n padà wá gbé síta gẹ́gẹ́ bí ìwé ìrìnnà lọ sí orílẹ̀-èdè Canada ọ̀hún. Ìwé náà ni wọ́n padà wá kọ orúkọ Oyèwálé Túnjí Bello sí lẹ́yìn tí wọ́n lò ní jìbìtì. Àwọn àtìláàwí ọ̀hún ni wọ́n padà wá wí fún ilé ẹjọ́ wípé àwọn ò jẹ̀bi àwọn ẹ̀sùn eléyìí tí wọ́n fi kàn wọ́n bó tilẹ̀ jẹ́ pé agbẹjọ́rò wọn ló padà wá rawọ́ ẹ̀bẹ̀ sí ilé ẹjọ́ láti gba onídùúró wọn àmọ́ síbẹ̀síbẹ̀ òǹdàjọ́ Adétúnjọyè ló padà wá sún ìgbẹ́jọ́ ọ̀hún di ọjọ́ 26 oṣù kẹjọ ọdún tàwa yìí láti mọ̀ bóyá ó ṣeé ṣe o kí àwọn gba onídùúró wọn àmọ́ lọ́wọ́lọ́wọ́ wọn ti pa láṣẹ kí wọ́n lọ rí sọ́nsọ́ gba ìtúwàṣe tí ń bẹ ní Agodi ní ìlú Ìbàdàn. Call for the reconciliation. Expand your coast. That is the only way you can give thanks to Osun people. Not the way you sang it or celebrate it. It's the way you act it. Use me as an example. And I got here. God put me here. Where you are today, God put you there. Not the smartness of any of these people. It's just their support, not their smartness. It's the wish of God that prevailed and the wish of the people followed. And you are in a very, very unique position to make history. Yes, sir. Noted, sir. Promote unity, peace, and stability. Use it
He's a progressive. All you are doing now is progressive instinct. And you did a very good mobilization with your team. Very good job. You saw fear, you screamed. Thank you, sir. Promote democracy, promote stability, promote rule of law. Don't stigmatize any of your opponent. Okay, let's look at the trajectory of the history. I saw one of my opponents now say he will go back to subsidy. I read it. That is demonstration of a serious ignorance on governance and economy. Before I came here, 27 states are unable to pay salaries. Not to even talk of pensioners, salary of workers. In your state, I know a man that raised, who is nicknamed half salary. They come to the federal, cap in hand, unable to do anything. The salary you pay feeds families. Where are the local governments? They are in the states. Where are the concentration of population? They are in the states. Take out the president. Regard every other person as common men. They have families to feed. The infrastructure you embark upon, on the road network, housing, school rehabilitation, hospital, healthcare pronouncements, resuscitation of healthcare, training of teachers, training of F workers to protect our vulnerable families is part of your responsibility. And the people of Osun State pronounce their judgment on you, that they love you, they want you to govern. So you're going back to govern. Anybody, any Democrat, anybody in the political environment who cannot celebrate the joy of free and fair election does not deserve the laughter and the happiness of democracy. Don't make a single individual a victim of your campaign. Don't. Not for you alone, not for the sake of Osun alone, for the generations to come. It's more important for you to build a network of unities, unified tunes and everything. Like I said, you did not conquer anybody. You won election. That is the essence of democracy. I'm so happy that we have this talk.